Talo bẹ̀ sùn ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Wọ́n bàbá tíṣà létí ibi tán ti bá ẹ sùn. Níbo náà ti bá ẹ sùn? Ilé ọ̀dọ̀ wọn. Nínú ilé ọ̀dọ̀ wọn yẹn pálọ̀ ni wọ́n lò ní àbí yàrá? Yàrá wọn náà lò. Ẹ mélòó ni bàbá tíṣà bá ẹ sùn? Ẹ̀mẹ́ta. Ọmọ yẹn lédè òkúrú àbátí ẹ̀ tí ì fà tó báyìí ṣùgbọ́n wọ́n ti lo ń tọ́ dáná ara ọmọ yẹn tó bá rọ ọmọ gbẹ́nẹ́sẹ́ báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ ọmọ ìlú ọmọ gbọ́ ó lè pọ̀ ọmọ tẹ́ntẹ́ pé kó àbá ń sùn tó bá jí nǹkan náà sẹ́yìn lójú ẹ̀ tí wọ́n bá ti pariwo lè báyìí ní ojú lẹ́nu ní ìmọ̀ ọmọ ẹ̀jọ̀ gbogbo ẹ̀ kàn change tí ò mọ nǹkan kan mọ́. ọ̀rọ̀ tún ti bẹ́yìn yọ o eégún aláré ẹ̀yìn èèyàn ẹ wá wọ àwọn bàbá àgbàyà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ń bọ́ ọmọ kékeré ẹ̀yà ọ̀kan ọmọ 16 years tí wọ́n bá sùn wọ́n bá hùwà kò tọ́ ọ̀dájú abiyamọ àmà làwọn bàbá yìí o wọ́n sì bá yí ọmọ yẹn jẹ́ wọ́n bọ́ ọmọ yẹn sùn débi wípé tọmọ yẹn bá ti wá bẹ̀rẹ̀ sí ń lọ ládùúgbò báyìí gbogbo ọmọ kékeré tó bá ti rí a máa ṣe bí ẹni pé kọ́mọ kékeré yẹn wá máa bọ́ òun sùn ni kó rágbàlagbà gan a máa ṣe bí kí wọ́n máa bọ́ òun sùn ni wọ́n ti bá yí ọmọ yẹn jẹ́ débi pé kíní yẹn ti ń dùn mọ́mọ yẹn wọ́n ti bá yí ọmọ yẹn jẹ́ pé àtàwọn ti sọ ọ́ di gbèwù dání ọmọ yẹn wá bẹ̀rẹ̀ sí ń rìn rẹ́gbẹ̀rẹ́gbẹ káàkiri ayé ẹ wò ó alàgbà kan tí wọ́n ń pè ní Akíìmù òun ló ké gbàjarè wá sọ́dọ̀ Alhaji Dr. Oriyomi Hamzat wípé kálàájì dákun kó dábọ̀ kó wá gbọ̀hún kalẹ̀ o pé àwọn bàbá mẹ́ta yìí o bàbá tíṣà bàbá ọlọ́kadà àti bàbá oníkòkó páwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n fẹ́ bá yí ọmọ yìí jẹ́ o bó lọ̀rọ̀ ṣe jẹ́ ibo ni wọ́n ti pàdé bó lọmọ 16 yẹn ṣe kan àwọn bàbá 54 years 49 years àti 53 years ẹni tó jẹ́ kó jẹ́ ọmọ sáwọn bàbá yìí bàbá yẹn kì í mọ́lẹ̀ wọ́n sì bẹ̀rẹ̀ sí ń bọ́ ọmọ yẹn sùn eléyìí burú jáì ẹ wo ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù ẹ jẹ́ ń gbé fọ́nrán ẹ̀ wọlé kẹfà balẹ̀ wá gbálà yé ọ̀rọ̀ lẹ́nu àwọn bàbá mẹ́ta yìí kẹwàá gbọ́ wòròwòrò tí ń jábọ́ tí ń rébọ́ lẹ́nu wọn láì dé ìnàpẹ́nu ẹ̀ ń sọ níbẹ̀. Ẹ káalẹ́ sà. Ẹ káalẹ́. Ẹ káalẹ́ sà gbogbo ọmọ Nàìjíríà. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti wá. Orúkọ mi ni Akeem Babalọlá láti ìlú Àpòmù. Kí ló ṣẹlẹ̀? Ọmọ mi obìnrin Aisha ni. Ẹ kàn rọra sọ pé kí ẹ má dákọ rẹ. Kí ni àwọn bàbá yìí ṣe? Àwọn bàbá mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n bá ọmọ mi ní àṣepọ̀. Ọmọ ọdún mélòó? 16 years. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Bẹ́ẹ̀ mo ń bọ̀. Ọ̀yá sà ta kí lẹ ló ṣẹlẹ̀. Ẹ káalẹ́ gbogbo ọmọ Nàìjíríà Alhaji. Ọmọ mi obìnrin ni àwọn bàbá àgbàyà yìí bá sùn lọ́nà tí ò tẹ́mi lọ́rùn. Ọmọ yẹn wà ní primary 5 ibẹ̀ torí èmi náà ní dojúkọ kan mo lásìdẹ́ǹtì so pọ́blẹ́mù ẹsẹ̀ mi ni mò ń bá ká kò jẹ́ kí n tètè notice pé nǹkan yẹn ti ń ṣe ọmọ yẹn so akàgbọ́ ọmọ yẹn wá láti school lè pé orí ń fọ́ inú ọ̀run kẹ́nẹ́gà so ọjọ́ kan mo kàn á lọ sórí kan á ní bọ́yá orí túlù ni so mo ságba omi yẹn ní church wa mo gbẹ́lẹ̀ mo bá fọ orí yẹn bàbá tí ń kó náà kan ní mẹ́ǹdé bọ̀tí tó mẹ́mẹ́ ó tún bẹ lára mi gan di sẹ́yìn kódà mo wá sórí ètò ìrí bí ẹ̀ẹ̀mejì fúnra lọ́wọ́ tí mi rí gbà yẹn kò jẹ́ kí n tètè ṣàkíyèsí pé nǹkan ti bọ́ sọmọ yẹn la wọ́n gbà tó wá dé pọ́yà lọ́ba lòun ò lọ sí skul mọ́ láti primary 5 ò lè máa jẹun tèmi lásán mo ṣe tì èmi náà dẹ̀ ń bá tèmi lọ yú ṣe mo lọ hospital káàkiri mo ṣe lọ jù síbi iṣẹ́ yàdùẹ́sà nìyẹn ó lo 2 years mbẹ́ kó mọ nǹkan kan mo dẹ̀ ná bíi 43,000 gbogbo nǹkan tí a fi máa ń ṣe training ẹran gbogbo gba owó ṣe everything ó waste dànù mi ìfura náà wẹ́ ọmọ kékeré ni so ìgbà tó tún padà sílé mo ní ọmọ tó lọ́dún méjì mi iṣẹ́ tí ò mọ nǹkan kan jókòó sílé létà tó pẹ́ díẹ̀ tí wọ́n sọ mí lẹ́nu gba wẹ́ẹ̀ tó mẹ́ẹ̀ máa jókòó sílé tí ò bá kọ́kẹ́ jù sí mi so mo láti lọ dá padà síbi iṣẹ́ àwọn tó máa ń gé láì lóhùn ibẹ̀ ló wá wà èmi náà wá ń ti hospital kan bọ̀ níjọ́ kan tí mo ti lọ sí ìtọ́jú ẹsẹ̀ mi ọ̀kadà tó wá gbé mi wá sọ mi pé bàbá alágbájá ò ṣàkíyèsí ọmọ rẹ ẹlẹ́mìkẹ́dẹ̀ ti sọ fún mi rí mi ò believe torí àmọ́ mi ò kì í jáde wọn ẹ̀dẹ́ ẹ̀rín rẹ̀ yà àkàtà mi náà máa ń wà kí ló ṣẹlẹ̀ ó ní gbogbo ọlọ́kadà mi fi mi ṣe yẹ̀yẹ́ pé ọmọ mi kan o àwọn bàbá ọlọ́kadà kan ń bá ní ìbálòpọ̀ mu ní ọmọ mi ìwó ń bẹ̀ ó dáa pé irọ́ ni sóńgbà mo délé mo pe gbogbo wọn àwọn méjèèjì tó jóbìnrin mo bí léèrè
gbọ́ kí ló ṣẹlẹ̀ lágbájá ó ní òsì nǹkan mo bí kejì ní ó ní òsì nǹkan bá mi sọ̀rọ̀ mi mo bí ẹ̀ ó ní òsì nǹkan kan ara wa fún mi náà máa sáré pé sickness yẹn tó wá ń pọ̀ síbi iṣẹ́ tó ń kọ́ yẹn mo sì gbé lọ church nìyẹn so ìgbà tí wọ́n ṣàtọ́jú rẹ̀ wọ́n bá kódà mo tó ní kọ́ wọnú àwẹ̀ ìgbélé 3 days mo wá dá padà sílé mo ṣe àmúlọ̀dọ̀ rẹ̀ mi ọlọ́pàá kan nù màá bá àwọn halẹ̀ mọ́ mọ́ yìí ìbẹ̀rù jára dáàdì wọn wò wọ́n lọ́wọ́ mọ́ sọ tẹ́lẹ̀ ni wọ́n jẹ̀wọ́ báyìí kẹ́ lọ́ ṣẹlẹ̀ lọ́ba fi ń dáko wọn ó dáko bàbá tíṣà tó wà láàrin ìtayà tíṣà ni wọ́n àdúgbò lájọ́ ń gbé ní yídì lọ́dọ̀ wa ibẹ̀ lọ́kọ́ gbé mi lọ straight nígbà tá a débẹ̀ àbá wọn àgbà nọ́mbà wọn bọ̀tí ẹni tó ń sún mámù òfin mi ò fẹ́ ṣe ní wìrìwìrì mo kàn pé wọn ẹ ló mo fẹ́ rí yẹn wọn náà wà lóko ń gbẹ bá dé ọyá ẹnì kejì ńkọ́ ọjọ́ bàbá oníkòkò yìí ó gbé mi lọ síbẹ̀ bàbá ẹ káàsán gbé yẹn tiẹ̀ ti yarí ẹni ọmọ rẹ láì pẹ̀lú bó tún ṣe wà ẹ̀mọ́ ẹni sùúrù o ẹ mọ̀jà jẹ̀bi o bóyá arọ́ lọ́ máa ń pa ẹ jẹ́ ká ṣe ìwádìí ṣùgbọ́n nígbà mo dọ́dọ̀ bàbá eléyìí torí ọ̀rọ̀ luwa asọ̀rọ̀ àná di bá mẹ́rin ẹlẹ́lòmẹ́rin mo ìdẹ́ ẹ̀sọ́ mọ̀ luwa so mo gbé fóònù hundred mi ajókòó wájú mo fèsì wọn mo mọ̀ pé mo ti sẹ́ẹ̀tì ẹ̀ sí kámẹ́rà àárọ̀ dẹ̀ni lọ́sàn-án bàbá sẹ́ẹ̀ dọ́mọ ẹ̀ mọ̀ aláwọn dà mọ̀ kí ló wà láàrin yẹn wọ́n ní báwo mo yí jẹ́ sí mo lè mí ni mo bì í aláwọn ti ń wárú ọjọ́ ìní ti pẹ́ pé ìyá ọmọ jà wọn àwọn fẹ́ẹ́fẹ́ ẹ fẹ́ fẹ́ ọmọ 16 years ọdún yìí tí ó parí ní ọmọ pé 16 years yìí ń gbé kí á ló tún ṣẹlẹ̀ ṣé ò sí nǹkan láàrin yín wọ́n ní kàn ọmọ pààrọ̀ o wọ́n náà ti ń bá sùn àdẹ̀ ti bọ́ ọmọ tó ní àti bá ń sùn tẹ́ mẹ́rin àwa táì tiẹ̀ tì àwa pàǹtí ẹ̀ tì ibẹ̀ gan láti fún mi pé àárẹ̀ ti ń ṣe ń bo ni wu nǹkan ìwà látijọ́ tí mo ti wá ṣèwádìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta mo yẹ ṣe káríkárí nìyẹn dórí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹnìkẹ́ táǹtì ẹ̀ ìyẹn bàbá tíṣà tó wà láàrin alẹ́ tí mo fẹ́ kámẹ́rà tiwọn wọ́n gẹ́ẹ̀tì mi pé kí ló tó ń kámẹ́rà mọ̀kànjú fún yẹn sáyà small phone ni mo fi rìkọ́dé wọn mo ní ọ̀rẹ́ ọmọ mi kò síìkì ṣùgbọ́n pásítọ̀ sọ wípé wọ́n ti ń bá a nílò pọ̀ pé tó sì bá lò ńlọ́gbọ́dọ̀ ṣèwé fún ìgbà tí máa bọ́rọ̀ débẹ̀ àwọn fẹ́ẹ́fẹ́ ni o pé sàn lè ṣe mo ní ẹ̀ ń bá lò ní ọ̀bà ṣe o aláwọn máa ṣe ẹ jẹ́ kí n lọ bá pásítọ̀ níjọ́ tí wọ́n bá máa parí iṣẹ́ tẹ́ fi bá wẹ̀ máa wá báyìí bó ṣe dàárọ̀ ọjọ́ kìíní tó wá bá mi wọ́n ní iṣẹ́ tí mo sọ ń kọ́ pé wọ́n á sì mú ní ẹ̀yìn tí ìlọ síbàdàn lọ́dọ̀ pásítọ̀ wa tí wọ́n bá ti gbé sẹ́yìn fún mi ẹ̀ máa bá wọ́n ní sàn lè wẹ̀ lé mo lódò lẹ́ẹ̀ ti wẹ̀ wọ́n ní kò sí wàhálà àwọn máa wẹ̀ bàtí kúrò rí ẹ̀ nìyẹn so ẹnì kẹta mo pò wọn ọlọ́kadà ni mo ní bẹ́ẹ̀ bàbá ń bolẹ̀ wà alẹ́ mo lọ gba nọ́mbà tiwọn náà mo fẹ́ bẹ̀yìn iṣẹ́ bá mi kó gi ìdáná wọ́n ní bo ni mo wà mo ní ẹ máa bọ̀ níbi báyìí báyìí bí ẹ ti ń tẹ̀ mọ́ lẹ́gbẹ̀ẹ́ station lọ́dọ̀ wa wọ́n dẹ̀ wá bá mi láàárọ̀ ọjọ́ náà ìgbà tí wọ́n rí mi wọ́n yanu pé ṣé mo ní mo fẹ́ bá wọn sẹ́ mo ní ẹ máa bọ̀ ó lọ́rọ̀ tí mo fẹ́ bá yín sọ àbájókòó ṣé mo mọ bẹ́ẹ̀ wọ́n làwọn mọ̀ kí ló wà láàrin yín wọ́n ní kàn wọ́n pààrọ̀ o àwọn tí ń bá a sùn ìyá fẹ́ẹ́fẹ́ ni bọ̀ ẹni yàwó lé mọ̀ ìyàwó yẹn àwọn ọmọ yín náà mọ̀ wọn ẹ wọ́jú orí ọmọ yìí ó kéré sí ìbálòpọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ fẹ́ mọ̀ ẹ wá díẹ̀ ìgbà tí mo fẹ́ mú nínú oṣù kẹsàn-án ni ọ̀rọ̀ tí mò ń sọ yìí tí mo mú gbogbo wọn ìgbà yẹn ó dà yẹn pé èyí tí ì dé ẹ wà ní travel gbà yẹn so mo fẹ́ wájú mo ti ń dámọ̀ràn bá ti dámọ̀ràn pé màá báyìí even ìyá rẹ̀ mo yẹn ń sọ̀rọ̀ ìfọ́tò ìwà bẹ́ẹ̀ kò gbádùn èmi gan gbádùn ara mi ṣẹ̀ṣẹ̀ yá ni tí n bá ti ní plan pé mò ń bọ̀ báyìí gbogbo nǹkan ní í ṣẹlẹ̀ ọmọ yẹn lédè òkúrú àbátí ẹ̀ tí ì fà tó báyìí ṣùgbọ́n wọ́n ti lo ń tọ́ dáná ara ọmọ yẹn tọ́ bá rọ ọmọ gbẹ́nẹ́sẹ́ báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ ọmọ ìlú ọmọ gbọ́ ó lè pọ̀ ọmọ tẹ́ntẹ́ pé kó àbànsùn tọ́ bá jí nǹkan náà sẹ́yìn lójú ẹ̀ tí wọ́n bá ti pariwo lè báyìí ní ojú lẹ́nu ní ìmọ̀ ọmọ ẹ̀jọ̀ gbogbo ẹ̀ kàn change tí o mọ̀ nǹkan kan mọ́ ní ìfi jẹ́ kó lọ bí iṣẹ́ mọ́ so ìgbà yẹn tẹ́mi náà wò pé kí ni ń ṣe mí báyìí ara tèmi náà ìyá gbogbo ẹ̀ kàn tiẹ̀ dojúrú tí ò yé mi mo ṣáà pé àbúrò mi tó wà lẹ́yìn mi nìyẹn pé bẹ́ẹ̀ ṣe wá ní ṣé kìí ṣe pé ẹ ti sọ fáwọn èèyàn yìí pé ẹ fẹ́ gbé wọn lọ sí Àgídìgbò mo ní mi ò sọ fẹ́ anybody ó ní ẹ má sọ fún yàn tẹ́ bá fẹ́ wá ọ̀rọ̀ yìí ti ń ju bí ẹ ṣe ń lérò lọ o so ngbọ̀nsẹ̀ di Monday tó last lọ́run Monday tó lọ lẹ́yìn ọ̀sẹ̀ ní tó jẹ́ kí n wá sí bíbáyìí tí mo fi wá gba fọ́ọ̀mù tí mo gbé wọn wá bínú kí wọ́n dọ̀ mọ̀ mi padà sí bó ṣe wà mo dẹ̀ ń fẹ́ dájú òdodo lọ́wọ́ ọmọ Nàìjíríà. ọmọ náà dà ẹ má mú bọ́ sójú kí ni mo kàn fẹ́ rí ni o ẹ jẹ́ ń rí ẹ ṣí kíní lójú ẹ má gbé kámẹ́rà sójú ẹ ṣí lójú ẹ ókè ẹ dàbò padà ọmọ ọdún mélòó ní báyìí. 16 years. ẹ jẹ́ kó lọ sọ́dọ̀ bàbá oníkòkó bàbá oníkòkó ẹ kalẹ́. ẹ kalẹ́ dájú. ọdún wo lẹ bá sùn.
ó ń lọ bí ọdún kan báyìí tàbọ̀dún kan àbọ̀ ṣá tàtijọ́ ríra last. ọdún kan àbọ̀. ọdún kan tàbọ̀dún kan àbọ̀ ṣá. ọdún wo ni bàbá oníkòkó bá ẹ sùn? ọdún tó lọ. ókè ọdún kan àbọ̀ náà nìyẹn. ẹgbẹ́ bàbá tíṣà. Yes, sir. ọdún wo lẹ bá sùn? ẹ ṣe sà mi ò bá ní àjọṣepọ̀ rárá wọ́n de ọ̀rọ̀ yẹn ni torí kò sí ìgbà tí mo rí ìyàwó mi wọ́n fẹ́ ọ ni mo máa ń sọ fún un tí n bá rí bàbá rẹ̀ náà ń pè ọmọ rẹ̀ yìí màá fẹ́ yóò dẹ̀ sọ pé kí n má wọrí ní ọjọ́ tó wálé mi tó wá rìkọ́ọ̀dù mo ní kí ló fẹ́ mọ̀ rìkọ́ọ̀dù mo sì mọ̀ sẹ́yìn sọ fún ọ pé màá fi ọmọ yìí ni ó ní rárá o ẹ̀ dá Agidigbo ẹ̀ gbẹnu sí máìkì kọ́kàn tiẹ̀ tó wí yẹn ó ní ṣé kí n yọ géèjì màsín mo ní tọkọ tí ń ṣiṣẹ́ lọ́wọ́ ni ó lọ yọ wá ọ̀rọ̀ tó wá sọ mọ́rọ̀ ní ìsìn ó ní ó dáa tí ẹ bá mọ̀ pé ẹ fẹ́ ẹ wà lọ wẹ̀ lódò mo sì ti ń bá wẹ̀ lódò mo sì ti ń ṣe ọ̀sán ó ní yọ ọ̀sán mo ní ìṣó. ó dẹ̀ pé ẹni tó bá bá a sùn rí náà ni yóò wẹ̀. ó ní ẹni tó bá mo ní ti ń bá wẹ̀ mo ló lè mọ́ ṣiṣẹ́ o kó mọ̀ yẹn kó dájú ṣùgbọ́n ó ní nǹkan kan tó hun pẹ̀lú àwọn kan tòró náà mọ̀gbà tọ́rọ̀ yẹn jáde lẹ́nu ẹ̀ tó sọ fún mi onígbàbá dórí Alátẹ nísìn ẹran bíi méjì kan tó ń pè yín tó ń sọ wípé ẹ mú dáadáa òótọ́ ni òun sì sọ fún ọ wípé tí wọ́n bá wà wájú òun tí wọ́n pé ìyàwó àwọn ní lọ́hùn o ọmọ táwọn fẹ̀ tó bá yánu o àwọn sì sọ fún wípé n tí ó gbìyànjú dẹ́wọ̀n nù kódà àwọn wà ra búrẹ́dì fún ní ẹ̀wọ̀n mọ́lẹ́ mi ṣé ìyá obìnrin náà àpé ń jẹ mí tí ń fi kí irú ilé ìmọ́lẹ̀ olóńgán sì sọ pé ẹ̀ ń bá mo ní èmi ìdí ẹ̀ nìyẹn tó jẹ́ pé aláàjì ẹ̀ bá ní àti pé nǹkan ń ṣe o àti pé wọ́n lo nǹkan lára rẹ̀ o ká wọ ẹni tí ó bá ní ṣe àyẹ̀wò tí ó dájú mọ̀rẹ́dì àti kó owó lẹ̀ owó ń tá a fi wò rè kẹ́ẹ̀fì kó àwa mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ. ẹ̀yin ò fi nǹkan kan ṣe mo lẹ́yìn ò lo nǹkan kan lára rẹ̀. kí ló nǹkan kan bó o kò wọnú ilé mi gbà pátá rẹ̀ ò ń bẹ́ẹ̀ bí léèrè nísìnyí. ọmọ yìí mo gbá ṣòkòtò ẹ̀. mi ìfẹ́ porúkọ rẹ ni o. ó yá kó máa bọ̀ báyìí kó máa bọ̀ ẹgbẹ́ microphone kò níwájú bàbá oníkòkó ẹgbẹ́ mic síwájú ẹ jókòó náà ó lè dúró ẹjọ́ dúró náà ni. ta ló bẹ̀ sùn ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta. àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà. àwọn mẹ́tẹ̀ẹ̀ta. wọ́n bàbá tíṣà létí ibi tán ti bá ẹ sùn. níbo náà ti bá ẹ sùn. ilé ọ̀dọ̀ wọn. níbo ń bẹ̀. lẹ́gbẹ̀ẹ́ ní yídì. nínú ilé ọ̀dọ̀ wọn yẹn pálọ̀ ni wọ́n lò ní àbí yàrá. yàrá wọn. yàrá wọn náà lò. ẹ mélòó ni bàbá tíṣà bá ẹ sùn. ẹ̀mẹ́ta. ẹ mélòó ni bàbá oníkòkó bá ẹ sùn. ẹ̀mẹ́rin. ọlọ́kadà. bàbá tíṣà. Yes, sir. ẹ dẹ̀ rò pé ẹ lè bọ́nu tọ́mọ yín sọ yìí. tí n bá rí tí mo lè fi ṣépè mọ́ rẹ́dì. nítorí wàhálà abẹnú o lórí ètò wọn à ń ṣépè nítorí ọlọ́pàá wọn ò ní ṣépè ní kóòtù evidence ni wọ́n mọ̀ béèrè wọn ò ní béèrè ìpè. bàbá ọlọ́kadà. Yes, sir. ẹ mélòó lẹ bọ́mọ ìsùn. ẹ̀kan ní sà. ẹ mélòó bàbá ọlọ́kadà bọ̀ sùn. ẹ̀mẹ́ta ló gbé mi lọlé wọn. wọ́n gbé ọ̀rọ̀ lé wọn lẹ́ẹ̀mẹ́ta ẹ mélòó wọ́n bẹ̀ sùn lẹ́ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta yẹn. ẹ̀mẹ́ta ló bá sùn. ẹ mélòó lẹ bá sùn. mi lè parọ́ ìjọ tí mo rí ṣe oṣù kẹrin rẹ̀ tèmi àti ẹ̀jọ̀ ríra torí mi mọ̀ rí mo ń gún ọ̀kadà nínú oṣù kẹjọ
ilé mẹ́jọ pàdé ọ̀sẹ̀ tó tẹ̀lé ló sọ pé òun ọmọ lè wá kò sí wàhálà níbo lè tẹ̀yìn lọ́wọ́ ajúwe ó sì ṣe ìwádìí lọ́wọ́ ajúwe bí títí ń ṣiṣẹ́ mo sì rí níbi tó ti ń ṣiṣẹ́ wọ́n wá rí wọ́n wá padà rí pẹ̀lú ẹsẹ̀ ń ọ̀gọ̀kadà ńjọ́ náà lọ́ba ní mo ní ṣé nítorí irọ́ tó pa fún mi dáa ó ní mo wálé ẹ̀ tí n ò rí ó ní òun náà fẹ́ mọ léyìn kò sí wàhálà ọ̀ya nso ṣe wá rí ngbà tí bàbá tó wà mẹ́yìn bàbá ń kòkò afẹ́ dé stọ̀ wọn tá à ń fẹsẹ̀ rìn lọ ọwọ́ ni mo lọ wájú àtijọ́ ń bọ̀ lọ́wọ́ ni kí n máa lọ síwájú lèmi bá lọ síwájú mo kọjá stọ̀ bàbá wọn ibẹ̀ ló ti wá bá mi bàṣà ṣèjọ lọ ilé nìyẹn ńgbọ̀ wá di inú oṣù kẹsàn-án ni bàbá rẹ̀ fẹ́ bá wá bá mi wọn sì bá mi ń lé ni wọ́n á pè pé wọ́n gba nọ́mbà mi pé èmi ni mo sì tó ń ta firewood. sẹ́ẹ̀kan ni bàbá ọlọ́kadà bọ̀ sùn abẹ́ méjì abẹ́ mẹ́ta. ẹ̀mẹ́ta náà bá mi mo parọ́. èwo níjọ́ àkọ́kọ́. ìjọ tí mo kọ́ kiri. níjọ́ kejì ńkọ́. mo kiri náà ni. ọjọ́ kẹta ńkọ́. mo kiri. ọmọ kiri lọ nígbà tí wọ́n bẹ̀ sùn yẹn náà. bàbá ẹ̀ tí ẹ̀ ní sún problem bàbá tíjà nìkan náà ní problem bíi táwọn ẹ̀ sẹ́ẹ̀rẹ́ yìí wá pé ẹ̀ ti ẹ̀sùn ẹyọ kan ẹ̀ ti jẹ́wọ́ nù bàbá oníkòkò náà ti ẹ̀ jẹ́wọ́ dáadáa bàbá tíjà ẹ̀ kí ló tẹ̀ jẹ́wọ́. ẹgbẹ́ kan wá kí n ti sọ à. ebi ẹ̀ ti dẹ̀ fẹ́ tẹ́lẹ̀. tí n borí bá bẹ́ẹ̀ náà mo máa ń sọ fún ọ. ńgbà tẹ́lẹ̀ fẹ́fẹ́ ẹ ti débẹ̀ náà nù. ẹni pé mo ní mo fẹ́ sẹ́fẹ̀. àti pé no pé ẹ̀yin gan lẹ́tí ẹ̀ ṣe dáadáa jù ẹ̀ tẹ́ fẹ́fẹ́ náà lẹ́ bá sùn. mo ń pè ìyàwó mi mo máa ń pè ọ́ tán. tẹ́ ẹ bá ti lè pè níyàwó yín ẹ lè bá sùn nù. irú eléyìí. torí ẹ fẹ́ fẹ́ náà ni ṣé bẹ́ẹ̀ fẹ́ fẹ́ náà ni. àbá tíjà ẹ mélòó lẹ bá a sùn. Alhaji. àbá tíjà. tí n bá rí nǹkan ó sì jọ lójú ìyá gbà. ẹ lè rí nǹkan kan nǹkan ọ̀kan tẹ́ ẹ rí ni pé tẹ́ ẹ lè rí náà ní kẹ́ẹ̀kan tí wọ́n báyìí ẹ mélòó lẹ bá a sùn. òun náà rí ẹ fẹ́ ojú mi náà tún lè parọ́ mọ́ mi. irọ́ kí ni èyí àti ta ni èyí tó yẹ kí àánú yìí ṣe mí ṣé kí ló dé tẹ̀ máa ṣí báyìí lọ́dún Oríyọmí ẹ bá sùn kò dẹ̀ kí n sẹ́ẹ̀ bí ọmọ rẹ ní pọ́blẹ́mù. kí n tó débì nǹkan làwọn èèyàn sọ pé tó o bá dé wá Alhaji bọ́rọ̀ sí rí ni ọ sọ o mo kí ni wàá. wàá sọ bọ́rọ̀ sí rí báyìí ẹ̀yin lẹ́kọ̀ọ́ mọ́ méjì tó pé torí pé ẹ máa gbọ́ ọ̀sẹ̀ rí ọ̀rọ̀ yìí ọmọ yẹn ní problem ni o ó ní very critical problem mo dẹ̀ fẹ́ sọ fún yín tí ò bá ní problem yẹn bàbá rẹ̀ ò ní mú wá bí ṣé ẹni tó burú jẹ́ léyìí lọ ń ṣẹlẹ̀ o ṣùgbọ́n torí problem tó níyẹn ló ká bàbá rẹ̀ la àwa wá lè yanjú problem yẹn torí ká fà yín lọ́lọ́pàá lọ́wọ́ kán tì yín mọ́lé kò lè yanjú problem yẹn sì wà lè yanjú láì jẹ́ pé ẹ̀dí tọlọ́pàá ṣùgbọ́n ìní gbà kẹ́ ẹ̀ parọ́ fún mi kẹ́ ẹ̀ kó wájú mi nígbà tí sọ fún yín kẹ́ ẹ̀ tó dọ́dọ̀ mi kí ló dé tẹ̀ sí nǹkan mi ẹ bá sùn ó le láti sọ ó le láti sọ ohun tó dẹ̀ tì ní lójú ni ṣùgbọ́n kò yẹ ẹ̀yin nìkan ni ọ̀yẹ́ ó tì lójú nínú àwọn méjèèjì torí ẹ̀yin ti lanu pé ẹ fẹ́ fẹ́ ni ẹni tí èèyàn fẹ́ fẹ́ yóò ṣe àlè fún èèyàn láti bá a sùn yes ẹ̀yin lẹ́ẹ̀ jí bá sùn báyìí ẹ̀yin lẹ́ẹ̀ rèépẹ̀ ẹ̀yin ni kì í ṣe pé ẹ take advantage ẹ̀ torí ẹ̀yin ti lẹ́ẹ̀ fẹ́ fẹ́. kò sí ìgbà tí mo rí Alhaji ìyàwó mi mo mọ. ìyàwó yín lẹ bá sùn. mo mọ sànú mi o. You copulate with your wife. Alhaji
tí mo bá rí nǹkan tó yẹ pé yìí jẹ́ lójú ẹsẹ̀ kí ni ọ̀jẹ̀. kí n fi ṣe pé níjọ́ tó bàbá rẹ̀ wá bá mi pé. èmi tí mo mọ lẹ́vù ń ké pè tẹ́ ẹ ní. ṣé mi. kí ni ń jẹ́ kẹ́ẹ̀kan sọ̀rọ̀ yìí ni ti fẹ́ láàgùn lórí ọ̀rọ̀ yín torí wọ́n parí ètò báyìí tí n bá sì fi dìde láì jẹ́ pé ẹ sọ̀rọ̀. ẹ má sọ bẹ́ẹ̀ o tẹ́ ẹ bá bá a sùn ẹ má pọ̀ bá a sùn o tẹ́ ẹ bá bá a sùn ẹ sọ pé ẹ bá a sùn tí n bá fi dìde tẹ́ ẹ bá jẹ́wọ́ èmi mọ̀ bẹ́ẹ̀ yìí nìsín ẹ bẹ̀ mí o. náà bàbá kan náà wàá bá ní ta ọlẹ́ẹ̀mélòó mo sọ fún yín ọlẹ́ẹ̀mẹ́ta oníṣègùn ọmọ ẹ lọ mo ní tí mo sọ náà ni màá tún sọ mo náà lọ mo sì wọn àkúrọ ni. àwọn ibì kan wà tí wọn ò ní ṣe bí èmi ṣe ń ṣe ẹ jẹ́wọ́ ń bẹ̀. bàbá ń kòkó ẹgbẹ́ máàkì sùn lẹ́nu. bàbá ń kòkó kí ló dé tẹ́ ẹ jẹ́wọ́. n tẹ́mi fi jẹ́wọ́ ni pé mo ti ń expect ìjọ yẹn gan tẹ́lẹ̀ mo ti fẹ́ mọ ilé ẹni yìí ṣùgbọ́n tí mo tún fẹ́ àpẹ̀lú pé torí statue ẹ̀ ó dàbí ẹni pé kò tí ì mò ń wò pé bóyá tí n bá délé gan bóyá ni wọ́n fẹ́ aláwọ̀ rẹ̀ mọ́ láti mọ̀ wá sọ́dọ̀ mi yìí pé wọ́n lè sọ pé ó kéré ṣùgbọ́n ẹ̀mí pé kọ́lọ́hún tiẹ̀ jẹ́ olóyún níbi tá a bá ti ń ṣeré ẹni tó wà lẹ́mìí mi torí pé ìyá ọmọ jẹ mí dáàdì. bàbá ọlọ́kadà. Yes sir. kí ló dé tẹ́ ẹ̀yin náà parọ́ tẹ́ ẹ jẹ́wọ́. ìdí tí ọ̀jẹ̀ ń parọ́ ni pé mo nífẹ̀ẹ́ rẹ̀ nígbà mo nífẹ̀ẹ́ rẹ̀ pé màá fẹ́ òun náà sì ló wọ́n fẹ́ mi oníṣùgbọ́n òun ọmọ ilé ẹ̀ kó tó di pé ta ló bí lọ́sàn parọ́ àwọn gẹ̀ẹ́tì ẹ̀ ń jọ kan kọ̀ wá pẹ́ sí ìgbà náà sí oṣù kan síra wọn ẹni bàbá rẹ̀ wá mi nígbà mo sì dọ̀dọ̀ wa bẹ́ẹ̀ wọ́n ní inú mi kàn tiẹ̀ dùn torí èmi àti bá bẹ́ẹ̀ ọ̀rẹ́ ni á tẹ́lẹ̀ mo ní ọlọ́run ṣeun ọ̀rẹ́ yín ni bàbá ẹ̀ tẹ́lẹ̀ mo ní ọlọ́run ṣeun wọ́n ní bó mo ṣe mọ̀ ẹ mọ̀ pé ọmọ rẹ̀ ni tẹ́lẹ̀. mi mọ̀ bọ́ wa mo ní kódà gan-an wọ́n ní bó mo ṣe mọ̀ sí báyìí ni mo ṣe mọ̀ ọ́ mo ní ó ń kiri ó ń lọ bí oṣù kan ní ìsìn tí mo rí o mo ní mo ti pè wọ́n fẹ́ mo ní mo ti béèrè ilé rẹ̀ mo ní mo ti wá ilé rẹ̀ àṣẹ ń parọ́ fún mi ní tọ́lọ́ wá ṣe ìyanu ní ìsìn nítòsílẹ̀ mbẹ́ ni pé mo ní wọ́n fẹ́ iṣẹ́ rẹ̀ sì rèé àmọ́ bí a sì ra rẹ̀ iṣẹ́ rẹ̀. ìyàwó tó wà nílé yín ńkọ́. ó máa ń travel kò gbélé. ẹ ti bímọ tọ́jú ọmọ yìí lọ́nà. the same size ni. the same age. ẹ bá bàbá yìí sọ̀rọ̀ yóò kó báyìí ẹ bá bàbá yìí sọ̀rọ̀ yóò ràn yín lẹ́wọ̀n níbi tẹ́yìn méjèèjì wáyé wọ́n wà máa sọ bá yín láàárọ̀ ọ̀la ẹ wà mọ̀ wò pé ọkùnrin tí ń bá wa sọ̀rọ̀ tí ń rẹ́rìn yìí. bàbá gbogbo ohun tẹ́ ń sọ wọn kàn jọba máìnọ̀ lọ́mọ yìí máìnọ̀ torí ẹ̀ mẹ́ẹ̀dá nǹkan bò lójú gbogbo òṣèlè yìí ìgbàgbọ́ ìjọba ni pé ẹ mú nípa. rárá mi mú nípa. àánú ìgbàgbọ́ nù ẹ jẹ̀ ń pa ẹ tán ẹ tán. nǹkan mo sọ fún un. èmi gbọ́ ìjọba ní sọ̀rọ̀ mo ń sọ tí wọ́n sọ pé ẹ ṣe ni wípé ẹ tán ṣé wàá rí bó ṣe mọ ìkó tó bá délé ẹjọ́ tó sọ pé èmi ni mo fara mọ́ bẹ́ẹ̀ òfin ò ní rọ ni òfin ọ̀fẹ́ gbọ́ nítorí pé minor ni ẹ gẹ́tẹ̀ ó dùn mí kí ni ìsàlẹ̀ lọ́ọ̀yà wa tá a rí lọ́ọ̀yà lálẹ́ yìí báyìí mọ́gàjì pé lọ́ọ̀yà lórí fóònù ká gbé sáfẹ́fẹ́ bóyá kí wọ́n mọ tó ń ṣẹlẹ̀. Rárá mo ti ń gbàlàyé yín èmi ò dá kan. bàbá yìí náà jẹ́wọ́ ẹ mọ́jọ́ gbé sí. ni mo sọ pé ẹ má bá mi sọ̀rọ̀ mọ́ ẹ̀yin méjèèjì ẹ bá bàbá yìí sọ̀rọ̀. bàbá ẹ wá jẹ́wọ́. sọ pé bá a sùn bá a tẹ. alájí ọ̀dà ẹ má kó bá wà ká má pé ẹ gbà alájí ọ̀dà. ẹ má kó bá wà. ẹ má kó bá wa ẹ dákun ẹ jọ àbí o ẹ sọ fún ọ báyẹn ẹ pé mistake ni abẹ
bàbá Yes sir. ẹ bọ́ ọmọ ẹ̀sùn abẹ́ ẹ bá sùn. Mo bá sùn. ẹ sọ pé ẹ bá sùn kẹ ẹ má lè kú òǹbí ni abẹ́ ẹ bá sùn lóòótọ́ òdodo mo fẹ́ gbọ́ ní ẹ parọ́ mọ́ra yín Bẹ́ẹ̀ni. ẹ bá sùn ẹ mélòó lẹ bá sùn. Ẹ̀kan. bàbá yìí ń parọ́ mọ́ra wọn ni mi ò láṣẹ láti sọ pé kẹ́ ẹ parọ́ mọ́ra yín gbogbo tí mò ń sọ yóò pé kẹ́ ẹ parọ́ mọ́ra yín ṣùgbọ́n náà mo kàn fẹ́ kẹ́ ẹ yí èrò yín padà èrò pé bí wọ́n pa mí pẹlẹbẹ ní jẹ́wọ́ kẹ́ ẹ wá sòdodo bismillah. mo ń gbọ́ yín. Òun náà ni mo sọ yẹn. Mi ò ní nǹkan níbi ìfẹ́ sọ. ẹ sọ tẹ sọ. lẹ́ẹ̀mélòó lẹ bá sùn. Mo ti sọ mo ní ẹ̀ẹ̀kan mo bá sùn. ẹ̀ẹ̀kan mẹ́ta kó pè fún yín ni àbẹ́ mẹ́rin. Èmi. ẹ mélòó ni bàbá títà bẹ́ẹ̀ sùn. ó tó ti change. ẹ. ó mẹ́rin ló pè fún yín. no ẹ̀mẹ́ta ló pe tiwọn ok. àwọn nìkan ló pe lẹ́ẹ̀mẹ́rin. Ń gba bàbá ẹ̀dẹ̀ wa interview rẹ̀ ní ìta. Ó ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta, ó ní ẹ̀mẹ́ta mẹ́ta. ìyẹn ti kọjá. ẹ mélòó ni tẹ̀yìn. ẹ̀mẹ́ta. Mo bá tún jẹ kan náà. ẹ̀kan péré lẹ bá sùn. Bẹ́ẹ̀ni. kí ló dé tẹ ẹ bá sùn lẹ́ẹ̀kan yẹn. Reason ò ní pé bí ṣe máa ń wálé mi ní everyday later mo á detect pé ọmọ yìí service lè fẹ́ mi mọ́ báyìí ẹ̀ẹ̀kún gan òun náà lè jẹ́rìí sí mo tọ́jẹ́ pé ńlọ́jẹ́ kí n máa sọ wípé mi ò bá sùn. báwo lẹ lẹ ṣe mo rí i pé òun kéré o mo ní o kéré mo dẹ̀ fẹ́ ṣe mo rí i pé o ṣe mẹ́sìsì lọ́wọ́ òun náà lè jẹ́rìí sí ìjọ náà. ń gbọ́ so rántí pé ìgbà tí bàbá títà fẹ́ ṣe wọ́n ló ń ṣe nǹkan lọ́wọ́. ó yá sọ̀rọ̀ bàbá títà nígbà táwọn fẹ́ bọ́ ṣe wọ́n ló ń ṣe nǹkan oṣù lọ́wọ́. sọ̀rọ̀ dáadáa náà. ẹ mélòó ni bàbá títà bẹ́ẹ̀ sùn. mo ti ń dáhùn lẹ́ẹ̀mẹ́ta. ẹ mélòó. ẹ̀ẹ̀mẹ́ta. níbo wọ́n ti ṣe. ilé ọ̀dọ̀ wọn. ọjọ́ wo náà fẹ́ ṣe tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́. ẹ̀ẹ̀kan. wọ́n fẹ́ ṣe lẹ́ẹ̀kan òun ṣe nǹkan oṣù lọ́wọ́. lẹ́yìn ìgbà yẹn wọ́n tún wá ṣe. ara ọjọ́ kẹta. ọjọ́ kẹta àgbà yẹn náà tó ṣe. ẹ̀mí ló wá gbogbo ètí bàbá ṣe papọ̀. ẹ̀ẹ̀mẹ́ta yẹn sí. bàbá tẹ́ ẹ ṣe tán àti sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. ó yá ẹ sọ. ẹnu ara ẹ̀ gan-an ló fi sọ fún mi pé sẹ́ẹ̀rì pé mò ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ni. ẹ ó sọ bẹ́ẹ̀ ọlọ́jọ́ kan wà tó ń sọ bẹ́ẹ̀ bọ̀ lẹ́yìn ìgbà yẹn ẹ tún padà sí. No before man and God tí mo bá purọ́ yẹn kí n san kú ẹ̀kọ́ náà sọ lóun sí mẹ́sìsì náà àkọ́kọ́ wọn mọ̀ yìí. ẹni mo ṣe ní ẹbí àbí lára yẹn tí mo ṣe. ẹ̀yin lẹ ṣe kéèsì wọn. Yes sir. kí ló ṣẹlẹ̀ nígbà tí wọ́n ṣe kéèsì. nígbà tí dádì ọmọ yìí tán sọ̀rọ̀ tán a dẹ̀ bi ọmọ yẹn léèrè pé báwo náà ṣe bá sùn ó ní bàbá kòkó ìpè ẹ̀mẹ́rin ó ní bàbá tíṣà ìpè ẹ̀mẹ́ta bàbá kẹta yẹn náà ìpè ẹ̀mẹ́ta bó ṣe ń sọ látìgbà yẹn náà ni. kò change. kò change rárá. ọmọ ta lẹni tó kọ́kọ́ bọ̀ ṣe gan-an. àwọn ìlànà àkọ́kọ́ ta lẹ́ni kejì. bàbá tíṣà lẹ́ni kejì ta lẹ́ni kẹta. ta ló túbọ̀ ṣe ládùúgbò yín lẹ́yìn àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí.
kò sí mọ́ bàbá tíṣà ẹ lè sọ̀rọ̀ ẹgbẹ́ kìíní sí wọn lẹ́nu bàbá tíṣà. bàbá tíṣà lérè pé ṣé bí ọmọ ẹ ṣe rí nígbà tí wọ́n máa ń rí lélẹ̀ ìbéèrè àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì njọ́ tí mo lọ sọ́dọ̀ wọn nígbà tí mò ń ṣe àwọn ìwádìí yẹn torí bàbá yìí ò fún mi ní wàhálà ṣùgbọ́n àní wọ́n fẹ́ gẹ́ẹ̀tì pé mo fẹ́ torí pé wọ́n kàwé èmi ò kàwé ṣùgbọ́n mo sún mámòfin alẹ́ ẹjọ́ yẹn tí wọ́n fẹ́ mọ jẹ́ fún mi tí mo fẹ́ sẹ́ẹ̀tì kámẹ́rà bíi fún mi wọ́n gẹ́ẹ̀tì wọ́n ní kí ló ti mo fẹ́ mọ rìkọ́ọ̀dù mi bàbá ẹ má bínú rìkọ́ọ̀dù bò small phone mo ti tẹ rìkọ́ọ̀dù yẹn ń bẹ lápò mi ìgbà tí wọ́n wá takú wọn ní ti bá rí nǹkan tí mo lè gbé mọ́ lọ́dà ìtọ́sílẹ̀ ni pé pásítọ̀ sọ wípé tí wọ́n bá dẹ̀ náà òbí bẹ́ẹ̀ rìkọ́dì yẹn bẹ́ẹ̀ tí gbogbo yẹn lè gbọ́. ẹni agbọ́ yẹn pásítọ̀ sọ pé ẹ mú rìkọ́dì yẹn wá ẹjẹ agbọ́ yẹn. ẹni tí ọba bọ́mọ ìsàn. ló lè wẹ̀ fún. wọn làwọn gbà. mo bí wọn náà lẹ́ẹ̀kan. jọ́ kejì wọ́n dẹ̀ tán wá bá mi ní ọ̀dọ̀ mi pé bóun ni iṣẹ́ tí pásítọ̀ fẹ́ bá ṣe mo ní màá ẹsẹ̀ lọ gbé Ìbàdàn gbígbé Ìbàdàn tí ń lọ gbé ní ìwé Àgídìgbò ìdọ́dọ̀ wọn. ẹ jẹ́ bàbá gbọ́ kínní òun kí bàbá mo sì bẹ̀yìn tó o ẹ jẹ wọ́ọ̀dì sí i náà. mo ní mo bá a láti ṣe pọ̀ ẹ náà lẹ́yìn náà sí ibi. ẹ lẹ́yìn bá a láti ṣe pọ̀ lẹ́ẹ̀kan. lọ́ọ̀yà ti wà ń bì lọ́ọ̀yà ẹ kalẹ́ o lọ́ọ̀yà ẹ̀yin òkè ẹ gbé lọ́ọ̀yà òkè. ẹ kálẹ́ o. ẹ kálẹ́ alájì. kí ló dé tá a rí yín. alájì ó lágbára a máa sọ. ọ̀dà ẹ má bínú tí pain ní àbí kò sí wàhálà. ọ̀yà ẹ ti lálejò ẹ̀yin náà sáà ń gbọ́ ohun tó ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni sàmú ń gbọ́. àwọn bàbá mẹ́tẹ̀ẹ̀ta yìí bóò láti ṣe báyìí. mo bàbá tó sọ̀rọ̀ láti sìn wọ́n sọ wọ́n làwọn bá sùn lẹ́ẹ̀kan àbí. bẹ́ẹ̀ni. ṣé wọ́n ń deny ni ṣé wọ́n ń deny fáwọn ò bá sùn jẹ̀kan lọ ni. wọ́n ti ẹ̀kọ́kọ́ láwọn ò bá sùn rárá kán tó sọ pé wọ́n bá sùn lẹ́ẹ̀kan báyìí. ẹjọ ọmọ ọdún mélòó lọmọ yẹn. ìgbà tí wọ́n ń bá sùn yẹn ó wà ní 15 bọ́ nísìn ó ti wà ní 16 wọ́n ń bá sùn dì sí iná àti 15 wọ́n ti bẹ̀rẹ̀ àti 14 wọ́n ti bẹ̀rẹ̀ àti 14 wọ́n ti bẹ̀rẹ̀ dì sí 16 ní báyìí. nǹkan kan náà ni àti 15 àti 16 that is defilement nìyẹn child molestation and defilement nìyẹn. ó wà nínú àkọsílẹ̀ ìwé òfin criminal code nàìjíríà wípé ẹni tó bá fi tipátipá báyàn lò pọ̀ apart from rape o defilement tó rọ́gbọ́n jọmọ ekele tí kò give consent ẹ̀ that is defilement and child molestation and it is a criminal offence tó wà subjected to imprisonment. life ni it is life. ẹ̀wọ̀n gbé. now bẹ́ẹ̀ ni life ni it is life imprisonment it is life imprisonment mo wà life báyìí ni mo ti sọ báyìí it is life imprisonment fún ẹni tó bá ṣerú nǹkan báyẹn. now mi mọ defence wo ló ń rètí fúnra wọn sìn defence wo ló ń rètí because mi mọ condition tó mọ yẹn wà báyìí. wọ́n ní defence kankan but wọ́n ní bàbá ọmọ yẹn ní látìgbà tí kinní yẹn ti ṣẹlẹ̀ nítọ́jà wọn padà fúra náà ni pé ọmọ yẹn wọ́n ti bá yé ẹ̀jẹ̀ débi pé tó bá rí ọmọ ọdún kan báyìí tọmọ ń wẹ̀ lọ́wọ́ tí wọ́n domi sí i la tí kinní gbéra báyìí yóò sáré fà mọ́ra bí kọ́ mọ́ bóun ṣe ni. oh my god. Oh my god. Alhaji. Sir. Ní advice tèmi o torí ìdí tí ètò Kókórò Alátẹ fi wà tá a fi gbé kalẹ̀ ni pé láti lè bá a mọ fojú àṣebí hàn àti láti lè bẹ mi á recommend wípé kẹ́ ẹ jẹ́ kí a la ká ti tọwọ́ òfin bọ̀ so that a lè wá gbòdẹ́kọ̀ fún àwọn míì tó bá ń gbọ́ tàbí tó ń ní lérò láti ṣe láti jáwọ́ nínú nǹkan báyẹn nítorí láìpẹ́ ọmọ yẹn ń ṣe bá ọmọ 16 years old wọ́n ti bá láìpẹ́ jẹ́. ọlọ́run ní ọmọ táyé ẹ̀ ṣe ń bí ó dé dúró báyìí o. so tí a bá lè fi ọwọ́ òfin ká fi sí torí àwọn tó ń gbọ́ tó níwẹ̀ láti tán fẹ́ ṣe irú ẹ̀ tí èlé bá jẹ́ àríkọ́gbọ́n fún wọn. kò sí nǹkan tá a fẹ́ sọ mi nígbèlè wọ́n ti that's defilement ọmọ ìkéré for crying out loud ọmọ ìkéré. sọ fún yín bàbá ẹ ṣe dáadáa
tọ́lọ̀ ń bá ní kí wọ́n jọ kó yín sínú ẹ̀wọ̀n kan náà ẹni ọ̀ràn yín lẹ̀wọ̀n ni mo bẹ̀ yín gan tíṣà dẹ̀ ni ó yẹ kẹ́ ẹ mọ̀ ju àwọn méjèèjì lọ ó yẹ kẹ́ ẹ dẹ̀ mọ̀ implication yẹn kẹ́ ẹ kàn sọ fún mi kẹ́ ẹ jẹ́wọ́ fún mi ẹ wá ń gé mi báyìí ọ̀rọ̀ tá a rí pé a ti kú òun bẹ́ẹ̀ lọ́ọ̀yà tá a pè gan a ní wulẹ̀ rí lọ́ọ̀yà pè tá a fi lọ́ọ́lé. nígbà tán ti la ṣe tá tó lè jẹ́ pé kì í ṣe pé bóyá bàtírì tí wàá ń kọ̀ọ̀kan ni ṣé báwa ti jẹ́wọ́ àwa ti jẹ́wọ́ ọmọdé sọrí sí fún yín ẹ̀mí mi gan ijọ́ tí mo rí àwọn dádì yìí wàláhì inú mi dùn ní pé ṣé ẹ̀yin ni ọmọ. bàbá ẹ mélòó lẹ bá sùn. ẹ̀kan péré náà ni mi ò lè fún ọ yẹn. ẹ̀kan lẹ bá sùn. mi mọ̀ pé mo àwọn míì tó ń fẹ́ wọn mi mọ̀ pé. bàbá sá. ṣé ẹ sì fẹ́. màá fẹ́ tó bá sọ pé tí dáàdi ẹ̀ bá fọwọ́ sí màá fẹ́. bàbá tíṣà ẹ̀yin náà lè fẹ́ fẹ́ ni. mo ní mo fẹ́ fẹ́ bẹ́ẹ̀ tí tó bá fẹ́ mi ni. tó bá fẹ́ yín báyìí ṣe é fẹ́. problem. ẹ dá mi nù tó bá fẹ́ yín ṣe é fẹ́ ẹ fẹ́. bàbá ọlọ́kadà tó bá fẹ́ yín ṣe é fẹ́ ẹ fẹ́. báwo ló ṣe ń fi. ọlọ́mọ jẹ́ rírú ẹ̀ láyé èmi kò lè pàdé irú ọmọ yìí pé máa fẹ́ èkejì wa ni wípé sẹ́ra àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn ṣẹ̀ṣẹ̀ máa ṣe torí inú mẹ́dùn tí wọ́n sọ̀rọ̀ yìí mọ̀rọ̀ bá ti sọ tí wọ́n bá fi àyè lẹ́tẹ̀ bá pé ìlú wa nìkan kí wọ́n pè àwọn mẹ́tẹ̀ẹ̀ta kò sẹ́ni tí wọ́n lè sọ̀rọ̀ wọn ní dáadáa sorry because bàbá ṣe kan tó yẹ pé wọ́n jí wọn sí òòtán ọlọ́pàá yẹn jọ ẹni òjì lọ sí station yẹn bàbá oníkòkò ọmọ yẹn rò ń gbẹ báyìí ni àdẹ̀rẹ̀ pàǹtí ọmọ yẹn àti táìtì ẹ̀ mọ́ ìyá ẹ̀ gan ló dẹ̀ jẹ́ kí n mọ̀ nítorí mú ìyá ẹ̀ gan ni torí ogun ẹbí gan yarí ẹ̀gbọ́n ìyá wọn wọn ò fẹ́ jẹ́ kí bàbá ògìdẹ gan ó rọrọ̀ sọ́njọ́ tá a kó wá ká tó pọn da níbi tó ká wọn ládé ọmọ ìyá yẹn náà á ní bàbá fẹ́ bá tún ní kó padà wá ṣùgbọ́n tí wọ́n bá sọ ọmọ yẹn rù ń gbé ní báyìí bọ̀tí ọmọ yẹn ò sí nílé kọ̀ọ̀kan mẹ́ gbọ̀ngbà tí ìbá ṣe ń tọ́ mọ́ ọmọ yẹn ló jẹ mẹ́jọ wá bàbá tí sàǹtì wọn àná yóò ṣẹ̀ṣẹ̀ máa ṣe bàbá ń tọ́ wà lẹ́gbẹ̀ẹ́ náà ti sẹ́yìn fọmọ tí ò tó ọmọ mi tí wọ́n ṣe lóku òru ẹ lè fi nọ́mbà ta pé kí wọ́n pin tí wọ́n lè pe ń bẹ báyìí tọ́lẹ́pọ̀ àyọ̀ ọmọ gan bá mi pé inú àwọn dùn mú ní kọ̀ọ̀kan mẹ́ẹ̀kú mẹ́jọ lóòótá bàbá náà lè sọ̀rọ̀ sí tẹ̀hún kẹ́ ẹ wá bí bàbá tíṣà pé ṣé bọ́ ọmọ ìṣe wà ńgbà tí wọ́n mọ̀ rè nísìn nígbà tí ẹ fi máa sọ pé ẹ fẹ́ yẹn ṣé bó ṣe rí nù bàbá tíṣà. níwájú ọlọ́run àti èèyàn kò rí báyìí. kò rí báyìí gbà yẹn ó rí dáadáa gbà yẹn. pẹ̀lú ṣe tó di pé yàtọ̀dọ̀ àgbà báyìí tí wọ́n mú nǹkan ẹ̀ ló dà ní kò rí báyìí. ẹ̀yin náà gbà pé wọ́n mú nǹkan ẹ̀ ní. mo gbà torí kò rí báyìí tẹ́lẹ̀. sẹ́yìn lẹ mú. mo fi ọlọ́run tí mò ń sìn búra ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí tí mo bá parọ́ ọlọ́run sọ yìí pé gbogbo òpùrọ̀ láyé kí ìbínú òun kó sọ̀lé wọn lórí. lànà tó láì mi ì mọ ọ̀fọ̀ lásán mi ò kì í lo ọṣẹ dúdú mi ò kì í lo anything ju Quran lọ tí mo bá fẹ́ ṣàdúrà. ńgbà tí ọ̀rọ̀ yìí wá rí báyìí tán torí wọ́n ti mention ọ̀rọ̀ yìí pé bóyá mi ni mo lo ọmọ mo ní àṣàwò wọ́n ní látìgbà tí mo ti ń bá a ṣeré pé ìkan náà ṣẹlẹ̀ ọmọ ń ro ọmọ ń gbé mo ní lóòótọ́ ìkan ṣẹlẹ̀ déédéé táìgbà yẹn náà dẹ̀ ni ó bọ́ sí láàsì àyẹn tó jẹ́ pé ó dariwo ó kún ara tí ẹ̀rù ṣe ń bà mí láti máa bá irú ẹni ṣe ló jẹ́ kí n stọ́ọ̀pù eré nígbà náà torí nígbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ ẹ̀mí pé mo fẹ́ fẹ́yàwó ni mo ní pé kọ́lọ́hún tiẹ̀ jẹ́ kémi náà ò bímọ sí i wípé bóyá wọ́n lè lóyún tí wọ́n wá sọ pé mi lo wàláì náà mo fi ọlọ́run ọba búra mi lo oògùn bá ọmọ sọ̀rọ̀ rí àgbàlagbà gan tí n bá fẹ́ fẹ́ tí ò bá fẹ́ mi màá jáwọ́ ń bẹ̀ ni mi ì mọ oògùn mi ì mọ ọwọ́ padà
ju Quran lọ ju pé tí n bá fẹ́ ṣàdúà tí n bá fẹ́ pray mi ìmọ̀fọ̀ mi ìfọṣẹ dúdú wẹ̀ ordinary cream ni mo máa ń lò ṣùgbọ́n gbà tí wọ́n wá sọ ọ̀rọ̀ yìí mo ní àmọ́fọlọ́mbúra wọn láwọn ò ní gbàgbọ́dún ẹ̀. ẹ tó tiẹ̀ kọ́kọ́ wá ẹrú bàbá mò ń bọ̀ wọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìní wọ́n ṣe tán láti fẹ́ ọmọ yìí ó yá ẹ gbé fún wọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ṣe tán láti fẹ́ ọmọ yìí despite nǹkan tó ń ṣe bàbá tíṣà láwọn fẹ́ bẹ́ẹ̀ bàbá ọlọ́kadà ní àwọn ọ̀fẹ́ bàbá oníkòkó ní àwọn ọ̀fẹ́ ọmọ yìí nìsín yóò sọ ẹni tí ó fẹ́ fún wa nù àwọn mẹ́tẹ̀ẹ̀ta bàbá náà sọ ẹni tí ó ṣetán láti fà lé lọ́wọ́ nù àwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣùgbọ́n nǹkan kọ́kọ́ sẹ́yìn ni pé ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ti dáràn o ọ̀ràn tẹ́ ẹ dá màá sọ nìsín. bàbá ẹgbẹ́ ni sí máìkì dáadáa ẹ tó ẹni ọdún mélòó báyìí. 45 to 50 ṣá. 40 ẹ lè sin 40 ẹ rò dáadáa. ẹ 71 ẹ ṣe 71 cc. 1971. 1971. Okay, roughly 63. 63. 53. 53. 53. 53. Okay. Bàbá ti ṣàǹkọ́. This is my 54 years of age. 54 years. 1975. 75. You'll be going to 49. Yes. 49. Ọmọ yẹn dẹ̀rẹ̀ ẹni 16 years ni. Okay. Ọlá. Present. Bàbá. Ẹ̀yin ẹ dìde náà. Ẹ dìde náà. Ẹ dìde. Bàbá tíṣà ẹ dìde tẹ̀lé wọn. Ẹ dìde ẹ máa rẹ dìde. Bàbá yìí náà dìde. Ẹ dìde tẹ̀lé wọn. Ọlá dúró síwájú wọn. Ẹ tẹ̀lé. Ẹ tẹ̀lé. Ẹ tẹ̀lé. Ẹ kú mbẹ kú lójú kíni kí kámẹ́rà ó gbé wọn. Ẹ o. Yes. Àfọlọ́hún sí. Àfọlọ́hún sí o. Ọlọ́run jẹ́jẹ́ wọn láyọ̀. Àfọlọ́hún sí. ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o ẹ̀yin èèyàn wa bó lẹ ṣe rí sí abẹ́rẹ́ pé mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run kírú àwọn bàbá jàtijàti kó máa bá ọmọ kékeré sùn kí láyé dànù nítorí ọlọ́run ṣé àwọn bàbá yẹn ò níyàwó sílé ni ẹ imagine almost 16 years for that matter eléyìí burú jáì o mo ní sáré fi tó ẹ̀yin èèyàn wa létí ni bó lẹ ṣe rí sí ẹ jẹ́ darapọ̀ lábala àrẹ̀wú sí kẹ́ ẹ bá ń comment kẹ́ ẹ bá mi like kẹ́sì má bá mi pín fọ́nrán ìkáàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè ti kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ kú kalẹ̀.